APATA EWI Entertainment TV, your #1 birthday R&all. Bídèmí ló ń sọjọ́ bí o. Ẹ̀jẹ̀ àbájọ ẹ̀jẹ̀ ayọ̀ ẹ̀jẹ̀ àbájọ ọmọ Adéníyì ó kú oríire. Àpáta para ewì tún wọlé dé wẹ́rẹ́. Bàpátá bá dé ewì adébẹ́wì bá dé ọ̀rọ̀ adébọ́rọ̀ bá dé àlàyé àtẹ̀lé ó yá gbogbo kówó ẹ̀ tẹ́tí sí mi bí mo ti yànnàná ọ̀rọ̀. Òní lọ́jọ́ ìbí olóríire ọmọ kan tí mo mọ̀ tó ní láárí. Adéníyì Tèmítọ́pẹ́ ní ń jẹ́ Bídèmí Ìdànrè níṣẹ́lé bàbá tó bí ọlọ́mọ ńlẹ́ ọmọ Ìdànrè mẹ́nẹ́wù afẹ́rajà wẹ́wẹ́ méjì. Ó kú oríire ọdún ọjọ́ ìbí tòní o. Alálùbáríkà ọmọ rẹ tó níwà tó níláárí. Dúdú yẹmí o. Dúdú pọ́nmi ilé dúdú yẹmí sí dúdú Tọ́pẹ́ Bídèmí olóríire ọmọ Adéníyì ni mo ń kó fẹ́rẹ́ fún ó yá ilé bàbá tó bí ọlọ́mọ ọmọ Ìdànrè mẹ́nẹ́wù. Ńlá o ọmọ fìlà méjì ojú ṣoge ọmọ Ìdànrè mọ̀jú ọ̀bà ọmọ amúgbàbúwò ọmọ oníbòwò àtàǹgbẹ ọmọ alágbádá tó ń sowó lọ́nà àbàdà. Èmi kí ọ ọmọ apàdán jẹ ọmọ apàdán bò làlàlà ọmọ apàdán jẹ bọ ọmọ aládàn funfun lórí òkè òkúta. Ńlá ọmọ eléwúta abìdí pupupu lórí òkúta ọmọ olómi tó ń kán tẹ́rẹ́tẹ́rẹ́ lórí òkúta ọmọ olókè tí wọ́n gùn lọ́jọ́ ọdún. Ọmọ lókè tó kalẹ̀ tó dàbí ṣẹ̀kẹ̀rẹ̀ idẹ ọmọ àti gòkè Ìdànrè bí ẹ̀kọ́ àti sọ̀kalẹ̀ bí ẹ̀rìn. Ńlẹ́ ọmọ lókè mẹ́rìndínlógún mẹ́rin adúró bọ mẹ́rin abẹ̀rẹ̀ bọ mẹ́rin akúnlẹ̀ bọ ẹ̀rin tó kù ònú tó bí ṣe ń lè bàbá tó bí ọlọ́mọ okú ọdún okú yèdùn àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí ọdọọdún ló mọ̀ bẹ́ẹ̀ ọdọọdún ní sápó orúwé ọdọọdún lèrú wá ń wà. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at APATA EWI. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.